Let us see now. Inú rẹ̀ dùn lórí yín. Orí òkè wa yìí, ojú orí òkè ayò. Àti ọjọ́ náà ní ṣe àjọ náà bọ̀. Adúpẹ́ pọ́lú wa ń bí sí ẹbọ náà. Ó sì ń gba àkóso. Ìyẹn bá wọn yẹn tó fi lè tọwọ́ sílẹ̀. Wọ́n ní bí láti àlàáfíà. Ó pé ìjọba láyé àti ọba àti ìjòyè. Àti gbogbo ẹ̀mí ènìyàn pátápátá. Aleluya kan kò ṣe ọpẹ́ ìyàwó rẹ fọlọpọ yẹn lókè ọ̀run. Ọ̀nìyà. Àtẹ̀kùn Jésù lọ, àtàwọn Jésù lọ. Àdéhùn ọlọ́gbọ̀gbọ̀ ṣùgbọ́n a máa ń pẹ́ àbíọ́wá a sì máa dùn láyé wa láyé àbílẹ̀kọ́ bẹ̀rẹ̀. Ẹ̀kọ́ kíkà wa ìkíní tí a jọ lórí òkú tí ọjọ́ òní. 72 years, I mean 73 years. We will agree. So as you are not in putting on power, is you. Torí bẹ́ẹ̀, ẹ̀kọ́ kíkà wa ti àjọ ológo alárinrin aláyé ọjọ́ òní. Òun láwọn nínú orin Dábìlì, ìpísàlẹ̀, orin Dábìlì 102. 102 bíbélì rẹ̀ ìdí pé 102 1 to 13 tábọ̀ láti kíkà láti ẹnu akọrin ìṣẹ̀lẹ̀.